Ẹgbẹ́ àwọn onígbàgbọ́ CAN ẹ̀ka ti gúúsù Ìjẹ̀bú-Òde ti ké gbàjarè bóde ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí í ṣe dókítà Samuel Erinlẹ̀ wípé irọ́ funfun báláú ni tó sì jìnnà sí òótọ́. Alága ẹgbẹ́ náà tí í ṣe bíṣọ̀bù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè Wàsíù Olúwatósìn Ọlálékan tako ẹ̀sùn náà lásìkò ìpàdé àwọn akọ̀ròyìn tí ó wáyé nílùú Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa Fatima Hasan náà pẹ̀lú wọn wà níbi ìpàdé oníròyìn náà tó sì jábọ̀ bí ṣíṣe kú bí ọ̀bẹ náà ṣe bẹ́ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Nígbà tí alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti gúúsù Ìjẹ̀bú-Òde ìyẹn bíṣọ̀bù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè Wàsíù Olúwatósìn Ọlálékan ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ní àpéjọ náà ní láti yànnàná irọ́ kúrò nínú òótọ́ nípa ẹ̀sùn ìfipábánilòpọ̀, oyún ṣíṣẹ́ àti ẹ̀sùn ìjínigbé tí wọ́n fi kan ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ tí í ṣe dókítà Samuel Erinlẹ̀ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni lẹ́yìn ìwádìí fẹnẹfẹnẹ láti ọ̀dọ̀ àwọn agbófinró àti ẹgbẹ́ náà. Bishop Ọlálékan sọ̀rọ̀ wípé àwọn ẹgbẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ tó nípọn láti yanjú aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì nítùbínùbí léyìí tí wọ́n sì tún pe àwọn mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún fún ìjomitoro ọ̀rọ̀ àlàáfíà. Nígbàtí dókítà Samuel Erinlẹ̀ tó jẹ́ olùdásílẹ̀ Green Pastures Nation Care tí wọ́n fẹ̀sùn kàn ń dúpẹ́ lọ́wọ́ alága CAN, ó tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án léyìí tó sì ṣàpèjúwe ẹni tí ó fẹ̀sùn kàn òun tí í ṣe Tọ́lání Erinlẹ̀ gẹ́gẹ́ bí ìyá ọmọ òun tó sì fi kún un pé ọ̀rọ̀ ẹnu ilé ni tí í ṣe ọ̀rọ̀ mọ̀lẹ́bí tí ó lè jẹ́ ọ̀rọ̀ tí wọ́n á yanjú rẹ̀ nítùbínùbí. Nigerian police bẹ̀rẹ̀ sí ní ṣe investigation. Mo wà látìmọ́lé tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe investigation ni wọ́n rí pé gbogbo ohun tí wọ́n sọ nípa ẹ̀ mi ò mọ̀ nípa ẹ̀ rárá mi tiẹ̀ mọ̀ nípa ẹ̀. Kódà láti Ìgbẹ̀bà gan láti Eléwéran gan wá search gbogbo iléeṣẹ́ mi search gbogbo ilé mi. Lára àwọn news tó ń lọ tí wọ́n ń post first news tó ń post kiri ló jẹ́ kí commissioner for health kó wá ti iléeṣẹ́ mi pa. Láti bí oṣù kan sẹ́yìn báyìí mi ò láǹfààní àti wọlé iṣẹ́ mi débi pé máa jẹun. Aṣọ kan ló wà lọ́rùn mi báyìí till now, aṣọ kan tí mo wọ̀ jáde níbi iṣẹ́. Nípa kidnapping TMC mi ì mọ̀ nípa ẹ̀ rárá mi mọ̀ kankan nípa ẹ̀ mi ì mọ̀ kankan nípa ẹ̀ rárá. So bí ọ̀rọ̀ ṣe rí tí Tọ́lání bímọ fún mi, ọmọ mi wà lọ́wọ́, ọmọ mi ọkùnrin wà lọ́wọ́, mo dẹ̀ ń ṣojúṣe mi dáadáa, kódà mo ń ṣe ju ojúṣe gan lọ. Ohun tí mo ń ṣe fún Tọ́lání ó lójú ọkùnrin tó lè ṣe bẹ́ẹ̀. Torí nígbà tá a dé Eléwéran gan tí wọ́n ní pé wọ́n fẹ̀sùn kàn mí pé mi ò ṣojúṣe fún Tọ́lání, kódà mo ń fìyà jẹ, mo ní mi ò fìyà jẹ o, mo dẹ̀ ń ṣojúṣe mi. Wọ́n ní evidence wo ni mo ní lórí ojúṣe, mo dẹ̀ mú gbogbo àwọn evidence wá lọ tí mo fi ń sanwó, mo send ẹ̀, wọ́n ní kán lọ print ẹ̀ wá, wọ́n print ẹ̀ fún wọn, wọ́n dẹ̀ rí pé lóòótọ́ ni mo ń ṣe ojúṣe. Nígbàtí alága ẹgbẹ́ onígbàgbọ́ ń tẹnumọ́ ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi láti ṣe àtìlẹ́yìn àwọn ìlànà tí ó ga jùlọ fún ìwà tó tọ́ òun ìwà rere, alága náà wá bẹ àwọn aráàlú láti jáwọ́ nínú àǹbánidásí ọ̀rọ̀ yìí níta gbangba, pàápàá jùlọ àwọn ohun tí ó bá lè kó hẹ́rẹ̀hẹ́rẹ̀ bá orúkọ ìjọ àbí alàgbà inú ìjọ láìsí ìwádìí tó tọ́. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn ilé-iṣẹ́ NTA láti gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ arábìnrin Tọ́lání Erinlẹ̀ àti ìyá rẹ̀ tó fẹ̀sùn kan dókítà Samuel Erinlẹ̀ pàbó ló já sí, léyìí tí wọ́n sì kùnà láti dáhùn àwọn àtẹ̀jíṣẹ́ àti ìpè orí aago wọn.